Yorùbá ní èké tanni síjà ẹkùn, ó fi ọ̀run ṣiṣẹ́ sí àpò ẹni. Kí ni à ń pè ní ọ̀run? Kí ni à ń pè ní àpò? Gbogbo wa la mọ nǹkan tí wọ́n ń pè ní ẹkùn àti ìjà. Nílẹ̀ Yorùbá, kó tó di wípé àwọn ọlọ́dẹ wọ́n bẹ̀rẹ̀ sí lo ìbọn. Ọfà báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dẹ máa ń lò nígbà ìwáṣẹ̀. Ṣé ẹ rí nínú ọfà yìí? Ibẹ̀ náà ni a ti rí ọ̀run, ibẹ̀ sì ni a ti rí ọ̀ṣán. Bákan náà ibẹ̀ la ti wá rí ọfà. Ọ̀ṣán ni okùn tó jẹ́ wípé òun ni ó di igi mú ní òkè tó dì í mú ní ìsàlẹ̀. Ṣé wá rí igi yìí? Òun ni à ń pè ní ọ̀run. Eléyìí tí ó jẹ́ wípé wọ́n kì í sínú okùn tó máa fà nànànànà báyìí, òun ni à ń pè ní ọfà. Yorùbá ń pòwe kan, Yorùbá sọ wípé èké tanni síjà ẹkùn, ó fi ọ̀run ṣiṣẹ́ sí àpò ẹni. Ìtumọ̀ ẹ̀ rèé. Ṣé ẹ rí igi tí mo pè ní ọ̀run yìí, eléyìí tí a máa ń so okùn mọ́ lára? Ìgbàkígbà tí igi yìí bá ti ṣẹ́, ẹ má gbàgbé igi mo pè ní ọ̀run. Ìgbàkígbà tí ọ̀run yìí bá ti ṣẹ́ ní àárín, tó jẹ́ pé tí a bá fa ọ̀ṣán báyìí, ìyẹn ni okùn, tá a bá fà á, igi ọ̀hún á lẹ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Nígbà tá a bá jùúlẹ̀ pa, lójijì ni igi ọ̀hún tó jẹ́ ọ̀run ló máa nà wọ̀n. Bó ṣe nà tó dìde wọ̀n yìí, òun ni ọfà òun náà ṣe máa ní àǹfààní láti sáré lọ pa ẹrankẹ́ran tí a bá ta ọfà òun fún. Àmọ́ ìbéèrè wá rèé, ǹjẹ́ tí ọ̀run yìí bá ti wá ṣẹ́ láàárín, eléyìí tá a pè ní igi tí a so okùn mọ́ lára, bó bá ti wá ṣẹ́ láàárín, tá a bá fa ọ̀ṣán ọ̀hún náà, tá a sì ju ọ̀ṣán náà lẹ̀, ǹjẹ́ ọ̀run ọ̀hún á láǹfààní àti dìde wọ̀nyí débi wípé ọfà ọ̀hún á wá sáré jáde? Rárá, kò lè rí bẹ́ẹ̀. Gbogbo ìgbà tó bá jẹ́ wípé igi tá a pè ní ọ̀run yìí tó bá ti ṣẹ́ láàárín lágbède méjì, kò sí bí ọlọ́dẹ ọ̀hún ṣe lè fa ọ̀ṣán ọ̀hún tó pẹ̀lú ọfà. Bá a bá jù ú lẹ̀, iwájú ẹni báyìí náà ni ọfà máa jábọ́ sí. Ọfà ò ní láǹfààní àti sáré tètè lọ pa ẹran tá a bá ta ọfà ọ̀hún fún. Ìyẹn ni Yorùbá máa fi ń pa òwe wípé èké tanni síjà ẹkùn, ó fi ọ̀run ṣiṣẹ́ sí àpò ẹni. Kí ni ìtumọ̀ òwe yìí? Àti pé àwọn ìgbà wo gan-an ni Yorùbá máa ń parú òwe báyìí ni wípé ìgbàkígbà tí àwọn èèyàn bá tàn wá wípé lágbájá, já lọ ṣe nǹkan báyìí, mo wà lẹ́yìn ẹ, támẹ̀dùn, ó yá máa jó lọ, mò ń wò ẹ́, tó sì jẹ́ wípé ayé wa yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ padà lẹ́yìn ẹni. Àbí nígbà tí nǹkan ọ̀hún wá tiẹ̀ wá ṣẹ̀ tán, oníkálukú wá bẹ̀rẹ̀ sí káwọ́ sókè pé rárá o, bí o mọ̀ ń pa ẹ́ o, tó sì jẹ́ wípé ẹjọ́ pilẹ̀ ète, ẹjọ́ pilẹ̀ ọ̀rọ̀ náà ni. Tó wá jẹ́ pé ní kólóbó ni ayé padà wá já wa jùlẹ̀. Òun ni Yorùbá máa fi ń lo òwe náà wípé èké tanni síjà ẹkùn, wọ́n fi ọ̀run ṣiṣẹ́ sí àpò ẹni. Kí ni àbáyọ ọ̀rọ̀ yìí rèé? Yorùbá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ìgbàkígbà tá a bá péjọ pẹ̀lú àwọn èèyàn tá à ń fúnra wa lámọ̀ràn, àbí tí wọ́n ń tì wá wípé lágbájá já ṣe báyìí, já ṣe báyìí, bó bá kù ọ nìkan láǹfààní àti wá rò wípé ǹjẹ́ tó bá padà wá yá, ṣé kò ní kèmi nìkan? Tó bá padà wá lẹ́yìn ńkọ́? Ṣé mo dá ọ̀ràn ọ̀hún, ṣé mo lè dá a tán? Ẹ má gbàgbé òwe Yorùbá ọ̀hún, èké tanni síjà ẹkùn, ó fi ọ̀run ṣiṣẹ́ sí àpò ẹni. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún mi lórí iṣẹ́ àkànṣe yìí náà ni pé ìgbàkígbà tí ẹ bá ti ń gbọ́ tẹ́ ẹ sì ń gbádùn ẹ̀, ẹ máa bá mi comment, kẹ́ sì máa bá mi pín káàkiri, kẹ́ máa bá mi tẹ share button. Ìyẹn á jẹ́ kí iṣẹ́ àkànṣe yìí kó rìn káàkiri. Ẹ ṣeun gan.